Awusa ní kọ́ kí là ń kọ́ bá. Ń kọ́ Yorùbá gidi gan náà. Ẹ jẹ́ ká pariwo kábíyèsí o. Èmi àti àwọn àbúrò mi lájọ mọ́ tukọ̀ ètò yìí àádẹ́ tún débi ire àwọn ọmọ mu lédè Yorùbá èmi ó mọ sún lọ sédè Gẹ̀ẹ́sì torí a fẹ́ kí wọ́n mọ̀ pé ní Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun pé adébẹ̀ apé pérépéré àdínkù ẹ jẹ́ ká máa mú bẹ́ẹ̀ ní pápápá. Ní pápápá láìgbára wa ní àkókò gbogbo ẹ jẹ́ ká wà ní ìdìde dúró national state and Ogbomoso anthem.
ẹ̀làrọ̀ o sọ̀kalẹ̀ wá tún lé ayé sí ẹ̀làrọ̀ o Ifá ìwọ lọba tó tóbi àró ìwọ lọba rẹ̀rẹ̀ bí òṣùn ìwọ lòṣùpá tìlú òkun làwá o àtayé rọ̀bì àgò ẹ̀làrọ̀ o sọ̀kalẹ̀ wá tún lé ayé sí ẹ̀làrọ̀ o ẹ̀làrọ̀ wá o ẹ̀làrọ̀ wá o Olódùmarè àwa fi ọjọ́ òní a fi lé ìwọ Olódùmarè lọ́wọ́ fún àǹfààní tí o fún wa láti parí ètò fún Ògbómọ̀ṣọ́ Cradles Carnival léyìí tó jẹ́ wípé gbogbo àgbáyé òun náà ni wọ́n bá wa ṣe àfètò náà a fi lé ìwọ Olódùmarè lọ́wọ́ ètò náà jẹ́ kẹsẹ̀ járí lónìí ibi ayọ̀ náà yẹn ní kó já sí o ìdààmú wàhálà ẹ̀mọ́jẹ̀ kọ́pẹ́ nìkankan tá a fi parí lónìí òye ojú òye inú ẹ̀mọ́jẹ̀ ọ̀pẹ́ nìkankan ẹ̀mí wa tó wá bẹ̀rẹ̀ ọdún yìí tó parí rẹ̀ òun náà ni ẹ jẹ́ kó ṣe àmọ́dún ẹ jẹ́ orí bẹ̀ ẹjọ́ ṣẹbẹ́ ìfádé kúnnukúnni lẹ́kọ̀ọ́ akèrègbè ní fìbí èyí olùlùfọ́ ògbólógbò orúnmọlẹ̀ abẹdán lórí sanransanran
bójú wọn ò sọ bínú wọn ò sọ ojú wọn ni ẹjẹ́ àbí adé àwọn nílé rò bí wọ́n fi ń pé sọdún àwọn ọ̀wà arọ́dún kọ́ dàbí ọdún èsì ẹni àjọ̀dún ẹ̀yà wa gbóhùn orò èyí tá a ṣe lọ́dún yìí kò ní fún wa o ìbèrè ní ọjà sí fún wa o yóò rí bẹ́ẹ̀ yọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o àṣẹ ní tèmíbàrè. àṣẹ o ògbólógbò oṣù ní múyán ògbólógbò àgbàlagbà ní pìtàn ara ẹ̀ ní báyìí ìmọ̀ọ́mù àfin ṣọ́ntilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ti ṣéwù ẹ pé ṣéwù kí gbọ́ bísímìlà. alhamdulillah rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run ọba tó fún wa ní ọba dáadáa bàbá wa Gánjí Afọlábí Olaoye Orumogege kẹta kọ́lọ́n kó bá wa fún bàbá náà lẹ́nu ogun àti àláfíà ara bàbá tí wọ́n gbé ayọ̀ àti ìdùnnú wọ ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá látòkè òkun àtàwọn tí ń bẹ ní Nàìjíríà àtàwọn tí wọ́n tó ń gbé wa lárugẹ lórí kírídó kálíbà yìí kọ́lọ́n kó bá wa fún wọn lẹ́nu ogun àti àláfíà ara kọ́lọ́n kó bá wa sí kó sì bá wa sán fún wọn ní ti dáadáa gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ àti àwọn àlejò tí wọ́n wá pátápátá kọ́lọ́n bá wa sọ wọn dé láyọ̀ àtàwọn aláfẹ́ kọ́lọ́n bá wa dáhùn kálukú padà sílẹ̀ láyọ̀ àti àláfíà Allahumma rabbana aminna fi awtanina wa walli alayna khiyarana wa ayyid bil haqqi awliya umurana wa haqiq al amn wal istiqrar fi biladina Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Takbir. Thank you very much, Professor Adepoju. Let us pray. Our Lord and our God, the Holy One of Israel, we thank you for a day like this. Thank you for the miracle of the night. Thank you for the gift of life. Thank you for the conception of this program. Thank you for bringing us through the program within the week up until today. Thank you for our father who was on throne yesterday. Thank you for what he was able to do and the lifting of Ogbomoso. Thank you for bringing our new king, which was celebrating his 1 year on throne today. Father, accept our thanks in the mighty name of Jesus. He conceived of this and is starting gloriously. My Lord and my God, at the end of today, give us every reason to glorify your name in the mighty name of Jesus. Even as we continue to plan for future, including the 25 years program he has, my Lord and my God, continue to be part and parcel of it in the mighty name of Jesus. When we have time to reflect over everything, let joy gladdens our heart to the glory of your name alone in the mighty name of Jesus. Be part and parcel of today. Speak through everyone who will speak. Take absolute control of this environment. Take possession of it. Take away every evil plans and distract all conspiracy against this program, so that at the end of it all, your name alone will be glorified forever. Thank you, Daddy, for answer prayers, for we are praying in Jesus' mighty name. Thank you very much, Professor Adepoju, Araba Oluwawo, àti Baba Imam, àti Yondayin. Bàbá God, Awusa Gba láti mú ẹ̀bẹ̀ wá sókè. So Grace, that's okay. All right, we're going to quickly recognize some dignitaries here. The dignitaries here, we're going to be picking them one after the other. Lákọ̀ọ́kọ́, onílù tí ò ní jẹ́ kó tí ò lọ́sọmọdé gbàgbọ́ lọ́wọ́ Mojo. Kábíyèsí Ṣàùntìlẹ̀ Ògbómọ̀ṣọ́. Oníkan tá a jẹ́ kó ṣe ojúlówó ọmọ kọ́. Kábíyèsí Ṣàùn tí ó ń kọminú rẹ̀ tí ò kọminú wọn. Tábàkórí olúkòso ohun àràdé fi jẹ́. Bọ́ọ̀rù lẹ́ẹ̀kọ́ yìí mọ̀ bẹ̀rù ogun. Bàkórí akọni àfidàlálẹ̀ gàràgà. Kábíyèsí Ṣàùntìlẹ̀ Ògbómọ̀ṣọ́ His Imperial Majesty Oba Afọlábí Olaoye Amósùn kẹta Olúwòfin tìlú Ìwòfin à ń kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀. Lábẹ́bẹ̀ tí ẹ bá wo orí pápá yìí dáadáa, a rí àwọn èso lóríṣiríṣi. Ọ̀pẹ òyìnbó wà níbẹ̀, ọ̀gẹ̀dẹ̀ dòdò, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Ìṣọ̀kan Foodstuff Dealers Association láti odò ọba Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n fi ta wá lọ́rẹ. Bákan náà His Royal Majesty Ọba Samuel Adeleke Ọládélé Olódùọba wọ́n ti wà ní àárín wa. Wọ́n dẹ̀ fi tó mi létí pé Alhaji Ramani Akànnì Raymond King RK1 is very much around. Báṣọ̀run ṣé kí Alhaji Ramani kọ́kọ́ gbóhùn sókè náà. Before that, Raymond King, you are welcome. I call him Junior Wasiu Ayinde, K1 Junior. All right, before Raymond King, we have to do one or two things. Alhaji Saheed Balogun, ẹnìkan nínú àwọn tí ó jẹ́ orí adé Ògbómọ̀ṣọ́, tí wọ́n dẹ̀ dúró ti ṣọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ dáadáa láti bẹ̀rẹ̀, tí wọ́n sọ ìtàn tí wọ́n ò sì fi ìtàn ṣe ọ̀tẹ̀. Ó ní bàbá Samuel Amao Alẹ̀ Òkè Elérin. Kò sí bá ṣe sọ̀rọ̀ ló Ògbómọ̀ṣọ́ tá à ní sọ̀rọ̀ àlóńgó, tá tún dá, tá tún dá. Ògbómọ̀ṣọ́ dákẹ́ bá ń pàtẹ́wọ́ fún Alẹ̀ Òkè Elérin dáadáa. Bàbá Samuel Amao Alẹ̀ fún Òkè Elérin. Kábíyèsí Alẹ̀ Òkè Elérin Ọba Babátúndé Amao Ọlọ́run ṣeun ajé àtàwọn àti Alẹ̀ àjọ ń ṣe ètò yìí ni. Ẹ jẹ́ kí eégún bíi méjì mẹ́ta kọ́kọ́ display náà. Eégún Ajọ́mọ̀gbòdó Alhaji. We welcome Dr. Samson Adewale Adegoke Begida. You're welcome. All right. Where are the masquerades? We are going to start with the performance straight away. Yeah. DJ. Honorable Wumi Oladeji, former Honorable representing Ogbomoso North State Constituency. Also, again, we're recognizing the presence of Yeyeduwa Bimbo. Ogbomoso, I can feel you. You can see me putting on something good. Mo fẹ́ gbàjọ́ ayọ̀sẹ́ ní Ogbomoso fẹ́ gbàjọ́ ayọ̀sẹ́. Ẹ̀yin ọmọ Ogbomoso báwo lẹ ṣe wà? Ẹ̀yin ọmọ Ogbomoso báwo lẹ ṣe wà? Kálíwà là ń ṣe ẹgbẹ́ àní ẹ̀fíìdù là ń ṣe ẹgbẹ́. Kábíyèsí I can feel you. Oní kábíyèsí I can feel you. Ogbomoso tó bá tẹ̀ àní Ogbomoso tó bá tẹ̀. Dan Ogbomoso bí ṣe kò tán ní gbàgbà Ogbomoso. I'm not here alone, man. I'm so happy. I can give you honor. Hey, Aka. Honor me too, I feel you. Honor me too, I feel you. Everybody Ghanaian. All right, ladies and gentlemen, DJ hold it. Hold it, DJ. Gbogbo yín mo kí. Gbogbo ẹ̀yin lọ́kọ̀ lóòkọ̀ mo kí yín. Mo ti kí kábíyèsí. Mo ti kí gbogbo èèyàn lóye pátápátá. Ẹ̀yin senators wa látòrí Senator Buhari Ọmọ́tayọ̀ mo kí ẹ fàtà ibi. Alájọ̀múlẹ̀ ká tún mo kí yín. Obìnrin ọmọ jọkọ̀ dọ́lùmí ti yẹ yàtọ̀. Ọ̀rẹ́ mo fọ́n fi mo kí ẹ ọmọdé mi mo gbà fún ẹ tó. Honorable Olamiju mo kí ẹ ọmọ túbọ̀ làwọn àkàlà yóò ṣe. Lámìjú àdúrà ẹ̀ á máa gbà síwájú. Báṣọ̀run Wẹlẹ́kọ̀lẹ̀ mo kí ẹ ọmọ Sẹ́ríkì Báṣọ̀run àgbàlagbà èmi lórúkọ tiẹ̀ mo fi kí gbogbo kọ́mítì. Lẹ́nu a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ó máa lọ bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ àkòníbàjẹ́. Ìlú mi, ìlú Ògbómọ̀ṣọ́. Ó dára, ó lẹ́wà púpọ̀. Ibikíbi tí mo lè wà, ilé ayé mi ò ní gbàgbé Ògbómọ̀ṣọ́. Ọtún wákà nínú ìyá àdàsó kí yín. Ike ladùn bí olóṣàmọ̀ létí. Ààrẹ Ọ̀nà Kakanfò. Gbogbo Yorùbá là ń pátápátá. Mo kí ẹ ìbá kan nínú ìyá àgbà ń ṣe mí. Ìbá mo bá dúró tó bá wúrẹ̀. Ìrè rẹ̀ kà sá ìgbà. Mo bá bẹ̀rẹ̀ bí òwúrẹ̀. Ìrè rẹ̀ kà sá ìgbà. Ọmọ gbogbo
Ògbómọ̀ṣọ́ kájọ bí abára wa ṣe ilẹ̀ yóò ní bàjẹ́ ọmọ Olúwa ọba. Ọmọ Ògbómọ̀ṣọ́ kájọ bí abára wa ṣe ilẹ̀ yóò ní bàjẹ́ ọmọ Olúwa ọba. Ọmọ Ògbómọ̀ṣọ́ kájọ bí agbára wọn ṣe ilẹ̀ yóò ní ìbàjẹ́ ọmọ Olúwa ọba. Ọmọ Ògbómọ̀ṣọ́ kájọ bí agbára wọn ṣe ilẹ̀ yóò ní ìbàjẹ́ ọmọ Olúwa ọba. Ìgbọ̀túndé lásìkò Ọba Afọlábí Ìgbọ̀tún wọlé wẹ́ẹ́. Ìgbọ̀tún lélẹ́yìn ó ṣẹlẹ̀ rírà ọmọdé mi àdúgbò ọlọ́run ọba Gani fún mi ní mọ́nítọ̀ àsìkò yẹn àtùwà lára o àtùwà lára àtùwà lára o àtùwà lára o àsìkò yìí o ìgbà yìí o àtùwà lára o. Ọmọ Ògbómọ̀ṣọ́ l'Amẹ́ríkà ní London ní Canada ní gbogbo Europe ibi yóò wú jáde wá àsìkò Ọba Gani àtùwà lára o àtùwà lára o. Ìgbà yìí o àsìkò yìí o àtùwà lára o. Gbogbo yín àlejò tẹ́ wá bá wa ṣe akíyín Alhaji Saheed ọmọ Balógun Ìlọrin ọmọ ya àríkù àríyàn owó bàbá káàlì mi Saheed ìfààyè mi bàbá wákà gbogbo ọmọ mi kíyín wọ́n kíyàkíyà. Alhaji Saheed bàbá wáyà ọkọ̀ fọ́nsáàtì Saheed ọmọ ọmọ kíyín ẹ̀ka bọ̀ sí bí ìrọmọ ìbò kí wọ́n wá. Àti wá lára o àti wá lára o. Ìgbà yìí o àsìkò yìí o àti wá lára o. Ìgbọ̀tún ti dé gbogbo Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ ká yára wọn létí. Àgbọ̀rọ̀ lásán fọwọ́ àlùwà mi kò ti mú. Ẹ mọ́ díjẹ̀, ẹ mọ́ ṣọ̀tẹ̀, ẹ mọ́ ṣàbòsí ọba o. Ọlọ́run ọba ló yin ọba o, Ọlọ́run ló yin olórí. Ẹgbẹ́ àdùkù ti kábíyèsí, ẹ ti wọn lẹ́yìn, Ògbómọ̀ṣọ́ lè gòkè wá. Akọni rẹ̀ mọ́ni mi, torí pé ìlọ́kọ̀ ní lọ́dọ̀ lẹ́yìn omi. Ọmọ Ògbómọ̀ṣọ́, òkè lókè náà wà akọni. Àwọn ìwà lẹ̀ láìláì. Gbogbo yìí tẹ́ wà níjọba o, tẹ́ ìjọba lẹ́yìn, ẹ̀yìn amúlétí. Ẹ̀ṣẹ̀ gbogbo mèremère sílùú yìí. Ẹ mọ̀ mọ̀ wọ́n lé lọ síta o. Nǹkan tó jẹ́ bá fà ní ìwà o, tó jẹ́ t'Ògbómọ̀ṣọ́. Ẹ mọ̀ gbé lásìkò mi o, àjìrà mọ́ni. Ẹ̀yẹ́ mi létí. Ilẹ̀ iná ti yọ yín sípò, láti wé yín débẹ̀. Gbogbo tẹ́ ẹ bá ṣe o, ẹ ṣe sílẹ̀.
ilé lọ́bọ̀ sí mi oko, ilé lọ́bọ̀ sí mi oko. Ajẹ́ra mọ́ ní ìlú iṣẹ́. Torí pé ilé o lọ́bọ̀ sí mi oko. Ilé o lọ́bọ̀ sí mi oko. Wọ́n ti mú ẹjẹ́ ṣe pàdé lórí. Orí kẹ́kẹ́ kan, òpókípókí, òpókípókí. Mo bá jẹ́ tèrè, ẹṣin ló rere. Mo bá jẹ́ tijó, kò tó lóde jó. Mo bá jẹ́ torí, ọmọ nílùú lórí. Orí alágbẹ̀tẹ̀ ń bèrè rè. Àlórí alágbẹ̀tẹ̀ ń bèrè rè. Ìjọ ti yá. Akọ̀nìyàn mọ́ni lókè. Adùpẹ́ ọlọ́run mi o. Ó ṣe bá wá ṣe lọ́gbọ̀gbọ̀ ṣó. Àwọn adùpẹ́ ọlọ́run. Ó yọ lábàtẹ̀ ń bèrè rè. Àjọ lábàtẹ̀ ń bèrè rè. Ìjọ ti yá. Lọ́bọ̀lọ́bọ̀ rẹ̀ tó mẹ́ni kalẹ̀ o, gbogbo yìí ni mo kí, èmi olówó lórí nǹkan ṣoṣo, ẹ kú àdúrà ti yọba, ọba Afọlábí mi dání ìfi o, Orumogege, gbogbo ọba ládéládé, gbogbo lọ́kà kọ̀ọ̀pẹ̀ márùn-ún o, tó ń bẹ níbẹ̀ pátápátá ni mo kí, àti ọmọ ìlú. Lábí ẹsẹ̀ ọba ìlọ́rọ̀ gbé, mo mọ̀ kí ìyí jáde pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ ooo. Kábíyèsí, tó bá jẹ́ ti yẹ làwọn ẹni mi fẹ́ ń bá kiri. Lọ́wọ́ àmúbọ̀ lọ́la lọ́wọ́, àyà mi tó bá gbé òkà burú sí wọn. Ọba Gani tó bá jẹ́ ti yẹ làwọn ẹni mi fẹ́ ń bá kiri. Lọ́wọ́ àmúbọ̀ lọ́la lọ́wọ́, àyà mi tó bá gbé òkà burú sí wọn. Are you ready to dance? We are ready to dance. Are you ready to dance? We are ready to dance. 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 Èmi àkọ́ní, mo fẹ́ kọrin ìdúdú. Èmi àkọ́ní, mo fẹ́ kọrin aláyọ̀. Eré ti yá kí ijó bẹ́ẹ̀ ilẹ̀ ti dúró. Ọmọdé ìdíjọ ọpẹ́ ló mọ́ yẹ. Ìbànújẹ́ ti bẹ̀rù yóò ti sá lọ. Èmi mọ̀ kò jẹ́ ká jíjọ ọpẹ́ mi. Ọmọ mi kó bá wọ́n lọ́lẹ̀ ṣe ìjọ. Wà gbogbo gbẹ̀ngbẹ̀ sórí àtọ́lẹ̀, wà bọ̀wọ̀ kò sí ìpàdé, ìrìnbí kù bí òòjò, ó bá wọ́n sí sí ìṣe ìjọ, ó bá wọ́n ṣọ̀kan ọ̀pọ̀ ilẹ̀kẹ̀, wà kò sí sàlẹ̀, wà lẹ̀ wà pọ̀ ní ìwọlẹ̀, ìbá mi tó. Ó ti wáyà kúrú sàṣọ ní ìwúkẹ́, kòkòrò ló parí àlejò. Ṣẹlẹ́rẹ́ kọ́kọ́ lágbo ọ̀ṣẹ́ ṣàfihàn kẹ́. Kúrú sàṣọ ní ìwúkẹ́, kòkòrò ló parí àlejò. Ṣẹlẹ́rẹ́ kọ́kọ́ lágbo ọ̀ṣẹ́ ṣàfihàn kẹ́. Tọ́lágbó ọ̀ṣẹ́ ṣàfihàn kẹ́. Ẹ̀bà tí lórí ìwé mọ̀kò
sọ òkun ìgbọ́jọ́. Ìbáwá sọ òkun bàbá òjò. Lọ́lá ló jẹ tó wá níbẹ̀ rẹ̀ pẹ́sẹ̀ nù. Ó ní gbogbo aráyé rà mọ́ ìgbọ́jọ́. Ó lè fi ságẹ́jọ ojú lè tó pẹ̀lú àsòkò. Gbogbo aráyé rà mọ́ ìgbọ́jọ́. Ó sì yá ìmújẹ́. Ẹ̀wájẹ́. Ogbomoso làwa yìí, rédíò ìbá akọni. Adúgbò lọ́wọ́ Ogbomoso 2024. Ó bá wà láyọ̀ adúgbòdúgbẹ́. Ramoni, àmì àwọn sì ń gbèrò àti ẹ̀yìn tẹ̀ ń kọ́ ẹ̀yà àdúgbò wa. Ẹ̀yìn tẹ̀ ń fi ìdúgbò wa. Ohun ayọ́rọ̀ gbogbo kò sí kékeré. Ẹ̀yìn tẹ̀ ń kọ́ ẹ̀yà àdúgbò wa. Ẹ̀yìn tẹ̀ ń fi ìdúgbò wa. Ohun ayọ́rọ̀ gbogbo kò sí kékeré. Ẹ̀yìn tẹ̀ ń kọ́ ẹ̀yà àdúgbò wa. Àdéhùn bí kò sábàdì ẹ̀yìn tẹ̀ ń fi ìdúgbò wa. Ohun ayọ́rọ̀ gbogbo kò sí kékeré. Ẹ̀yìn tẹ̀ ń kọ́ ẹ̀yà àdúgbò wa. Ó yàtọ̀ sí àwọn olùdókòwò sí àwọn ọgbọ́n. Ó yàtọ̀ sí àwọn olùdókòwò sí àwọn ọgbọ́n. Ẹgbọ́n bá lọ sí ìlú ayọ̀ ìfẹ́ sí àwọn. Ó yàtọ̀ sí àwọn olùdókòwò sí àwọn ọgbọ́n. Ó yàtọ̀ sí àwọn olùdókòwò sí àwọn ọgbọ́n. Ẹgbọ́n bá lọ sí ìlú ayọ̀ ìfẹ́ sí àwọn. Ó yàtọ̀ sí àwọn. We're king, you know what you know, what you have to see. Tiger, you know what you have to see. I like that you see there, what you have to see. Even now, that you have to see. Even now, that you have to see. Okotile, that you have to see. Bí ọ̀yà bí olúwe, àwọn ilé ọba. Iṣẹ́ ni owó ńlá ni mo fẹ́. Mi ò ní tó kó ìlọ́kù, ló kó ìlọ́kù tó. Iṣẹ́ ni owó ńlá ìbílẹ̀. Iṣẹ́ ni owó ńlá. Àwọn ìkànnì lọ, àdúrà, àdújọ́ òní yàtọ̀. Ọ̀gá ló fún wa pé ayé ń pẹ́ wà lásìkò. Ẹ jẹ́ ká celebrate Alhaji Ramoni Akànnì. DJ Socrates, o ṣeun.